orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, kọ ọ̀rọ̀ náà sókàn àyà wa, já lè rìn nú ọ̀rọ̀ náà, jẹ́ kí ọ̀rọ̀ náà já sí ìyè fún wa, má jẹ́ kó já sí ìdájọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ kí hallelujah o, hallelujah yẹn kéré, ẹ kí hallelujah dáadáa. All right, àwọn tọ́lọ́run wọ́n ṣàánú fún kó kí hallelujah kó rò kúrò. Amen. Ẹ ṣé púpọ̀, ẹ jẹ́ ká jókòó ká farabalẹ̀ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kejì. Dáníẹ́lì orí 5. Dáníẹ́lì orí 5. Mo fẹ́ kà láti ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 30. Dáníẹ́lì orí 5 láti ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 30. Nítorí náà ni a ṣe rán ọwọ́ náà láti ọ̀dọ̀ rẹ̀ wá, tí a sì fi kọ ìwé yìí. Èyí yìí sì ni ìwé náà tí a kọ: Mẹ́nẹ́, Mẹ́nẹ́, Tèkélì, Pẹ̀rẹ̀sínì. Èyí ni ìtumọ̀ òun náà. Mẹ́nẹ́, Ọlọ́run ti ṣírò ìjọba rẹ̀, ó sì parí rẹ̀. Tèkélì, a ti wọ̀n wò nínú òṣùwọ̀n, ìwọ kò sì tó. Pẹ̀rẹ̀sínì, a pín ìjọba rẹ̀, a sì fi fún àwọn ará Mẹ́díà àti àwọn ará Páṣíà. Nígbà náà ni Belsásárì pàṣẹ, wọ́n sì wọ Dáníẹ́lì ní aṣọ òdòdó, a sì fi ẹ̀wọ̀n wúrà kọ́ Ọlọ́run. A sì ṣe ìkéde níwájú rẹ̀ pé kí a fi ṣe olórí ẹ̀kẹta ní ìjọba. Lóru ijọ́ kan náà ni a pa Belsásárì, ọba àwọn ará Kaldea. Lónìí báyìí lọ́lọ́ báyìí mo bá ń sọ lórí ẹsẹ̀ 27 yẹn. Tèkélì, a ti wọ̀n ọ́ wò nínú òṣùwọ̀n, ìwọ kò sì tó. Mi ò wá fẹ́ pè ní Tèkélì nítorí pé mo ti wàásù lórí Tèkélì yẹn púpọ̀ rí, mi sì fẹ́ kó papọ̀ mọ́ra wọn. Ẹ jẹ́ kí n pè léyìí ní a ti wọ̀n ọ́ wò nínú òṣùwọ̀n, ìwọ kò sì tó. Nta fẹ́ wò nìyẹn. A ti wọ̀n ọ́ wò lórí òṣùwọ̀n, ìwọ kò sì tó. Ṣé rí ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ wa ó fẹ́rẹ̀ jọ ti ọba tá a rí ń bí. Bẹ́ẹ̀ lómi bá ti dé ipò ọlá tán ní bẹ̀rẹ̀ wàkiwà. Ọkùnrin mi wà, ìyàwó ẹ̀ tí wọ́n jọ jìyà jìṣẹ́ láti bẹ̀rẹ̀ ayé wọn, nígbà ọlá dé ni ìyàwó yẹn ọmọ ṣe mọ́. Lódì kọ́ máa ń wòwòkúwò, lọ́sẹ̀sẹ̀ wàá rí àwọn ẹlẹ́jẹ̀ tútù tí wọ́n máa ba yí ẹ̀jẹ̀, tí o mọ̀ bẹ́ẹ̀ lómi ṣe ń da yí ara rẹ̀ rúnu. Ṣé ẹ mọ̀ pé ìwà oníwàláhù tá a bá wà lólòsì, nígbà bá dolówó tán ni tí ń bẹnu wá tó jẹ ẹ́ jáde. Ẹ gbọ́ o, lọ́pọ̀ ọgbà ìgbé ayé olùṣọ́ àgùntàn ni ó sọ bí ìjọ ó ti rí, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n àwa náà ọmọ ìjọ òṣìṣẹ́ tá a wà lábẹ́ olùṣọ́ àgùntàn, alátiṣe ní màá ti ṣe ara ẹ̀. Àgbàrá òjò kò pòun ò nílé wó, onílé ni ò ní gbà fún. Ọjẹ́ mọ̀ bó ṣe dọ́run, bó ṣe sinmi lọ́run. Tọ́ bá sì ṣe láyé, ọ̀run rí ó mì o. Gbọ́ mi kó yí ọ dáadáa. Ọ̀bọ̀lọ́gọ̀ tí ń balẹ̀ bàbá tiẹ̀ jẹ́, ojoojúmọ́ lagídí tí ń tún lé bàbá tó bí lọ́mọ ṣe. Ọmọgọ̀ kọ́ ọmọ ìyá ọmọ àlè tí fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀. Olúkúlùkù wa lálákàntì wa lọ́tọ̀ọ̀tọ̀ níwájú Ọlọ́run. Ọ̀tọ̀ lọ̀rọ̀, ọ̀tọ̀ níṣe. Ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ rere kó máa hùwàkiwà o.
ẹni tí ọ̀rọ̀ àti ìgbé ayé rẹ̀ kò bá papọ̀ pẹ̀lú bíbélì ọyẹ Ọlọ́run ti padà lẹ́yìn rẹ̀ kò mọ̀ ni. Kí Ọlọ́run tó gbé wa ka orí òṣùwọ̀n ó yẹ káwa gan kọ́kọ́ wọn ara wa wò torí ó lè pẹ́ jù fún wa o. Gbogbo ọmọ àjọ, gbogbo ìránṣẹ́ Ọlọ́run, gbogbo alàgbà míì ò tá alàgbà jẹ, a kàn fi jẹ alàgbà ni torí pé ń da ṣọ́ọ̀ṣì rú. Ó ń bẹ lọ́kàn ìpòǹsáfẹ́ joyè dandan, ó sì wá ń wò pé ó ṣe jẹ́ pọ́dọ̀ ọdún tí wọ́n bá ń yàn àwọn alàgbà ní àmọ́ ojú máa ń fo òun. Ló bá bẹ̀rẹ̀ sí da ṣọ́ọ̀ṣì rú, pásítọ̀ wá gbọ́n mọ́rọ̀ rẹ̀. Ló bá pè lọ́jọ́ kan ní bàbá ẹ̀yin náà ti da alàgbà, ẹjẹ́ àjọ máa jókòó lókè. Bí wọ́n ṣe fi oyè dí lẹ́nu nù, ẹni wọ́n bá foyè dí lẹ́nu kì í ṣàlàgbà ló jẹ́, àgbà àyà ló jẹ́. Ẹ̀yin ará, ẹlòmíì díákónì ni o. Báwo ni díákónì sì lè dọlọ́rọ̀ ẹ̀yìn? Kí díákónì máa sọ̀sọ́kúsọ kọ́ máa gbé pásítọ̀ lẹ́sẹ̀, ó máa gbé alàgbà lẹ́sẹ̀. Àìmọye díákónì tó ti di dírágónì má pásítọ̀ wọn lọ́wọ́. Ọmọ àjọ míì kọ̀lájà jẹ kọ̀yájà jẹ. Ẹ̀yin ará, àìká lé ọmọ burúkú fẹ́ kàn pa ni sí lọ́mọ àjọ míì fún pásítọ̀ hypertension. Tí gbogbo èèyàn bá rí bó ṣe ń ṣe, tí wọ́n bá ń ṣe bó ṣe ń ṣe, sáàsì lè sọ pé a ní ṣọ́ọ̀ṣì báyìí, ṣé ṣọ́ọ̀ṣì náà sì lélẹ̀ báyìí. Njọ àbá rí ọ, a máa dúpẹ́. Njọ àbá sì rí ọ tó lọ péú bí orí tí wọ́n sangi. Ẹlòmíì ò ní dágbére fún pásítọ̀ tí ìgbọ̀nà rìn àjò. Tẹ́nì kan bá pàdé ẹ lójú ọ̀nà, ẹni tíráfù ni ò ti rí mi, wọ́n rí mi nù. Tó bá dé ṣọ́ọ̀ṣì tí pásítọ̀ bá béèrè mi, tí ó bá béèrè mi ó dákẹ́ ẹnu ẹ o. Ìṣe àbá wọ́n yàn lè yàn máa jẹ́, ṣùgbọ́n tí wọ́n bá béèrè mi sọ pé mo tíráfù. Ǹjẹ́ ò lẹ́wàdé ọ̀nì dídé wà ọlọ nìyẹn. Ẹni agbójú okùn létí ọ̀jẹ̀ ni agba. Àìmọye ọmọ àjọ ni a ti sọ iṣẹ́ ìránṣẹ́ di iṣẹ́ míì láti dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lójú. Kò tí ẹ fẹ́ yí àwọn mímọ́. Ẹ gbọ́ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ gbọ́. Ẹ má jẹ́ kọ́ ọmọ àjọ ọba tí ń jẹ́ o, torí àwọn ọmọ àjọ mi wà wọn lè bá ti yàn jẹ́ o. Ẹ má gbàgbé pé ọmọ Ísírẹ́lì ní àkóbá Mósè tán ọ̀jẹ̀ kó délẹ̀ ìlérí. Ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Mósè sọ̀rọ̀ yẹn ń sàmọ̀ pé torí mi lọ́lọ́run ò fi jẹ́ kí n, torí yín lọ́lọ́run fi jẹ́ kí n délẹ̀ ìlérí. Ọlọ́run ò sì dùn mí, ẹ̀ẹ̀kan là wí. Ọ̀sàǹsọ̀ sáà nínú orí odò. Pásítọ̀ ńlá sì ni Mósè, ọmọ àjọ rẹ̀ lé ní 3 mílíọ̀nù. Agbára Ọlọ́run sì ń bá a gbé, ṣùgbọ́n wọ́n kó bá o, wọ́n kó bá nígbẹ̀yìn. Ẹ̀yin ọmọ àjọ akóbá ní èkúté ilé, akóbá ní èkúté ilé ìjọ ìjẹ́ ìgbàdo. Nígbà bá wa mú òkété tá a pa, tá a mú ejò tá a pa, tá a bá ìgbàdo nú ejò, ẹ ti mọ̀ pé kì í ṣèjò lọ́jẹ̀ ìgbàdo. Ń tẹ́jò jẹ lọ́jẹ̀ ìgbàdo, lọ́ka ìjọka, ń tí ń jọka ńlọ́ka ń jẹ. Ẹ jẹ́ ń pín ọ̀rọ̀ sí ọ̀nà mẹ́ta. Òṣùwọ̀n ìdájọ́ onígbàgbọ́ kọ̀ọ̀kan, òṣùwọ̀n ìdájọ́ kó lè máa tọ́ lọ pàdé tọ́ ọba ti kú. Torí a lè sọ pé yóò yá kó pẹ́, a lè sọ pé yóò pẹ́ kó yá, alẹ́ ní bóró ní ó bò ó kó lọ ti pẹ̀ mẹ́rù kọ́ ó gbọ́ kó lè máa tó kojú àti wọ́n wò nínú òṣùwọ̀n ìwọ kò sì tó. Òṣùwọ̀n ìdájọ́ onígbàgbọ́ kọ̀ọ̀kan, Hébérù orí 9 ẹsẹ̀ 27. Níwọ̀n bí a ti fi lílẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́. Ẹ gbọ́ ilé ìlágbọ̀yé o. Ọ̀rọ̀ kan lè yàn gbọ́ tí ìgbọ́ mi lè. Ọ̀rọ̀ kan láti sọ táì sọ mí mọ́. Oúnjẹ kan lè yàn jẹ tí jájẹ kan yìí láì jẹ mọ́jèlé. Ajé ìkékeré ni. Gbọ́ o lágbọ̀yé o. Ọlọ́run fi kúrú yàn lójú. Àmọ́ rúkú tí ó pa ni. Àmọ́ bí a kò sí. A sì mọ àkókò àtìgbà tá a kú láyé.
ṣùgbọ́n dandan ni kú o báyìí bá kú láyé ara àgbà ń dà ṣùgbọ́n lẹ́yìn ikú ìdájọ́ ọ̀rọ̀ tó bani lẹ́rù tẹ́ ẹ bá kíyèsí ẹ fi ìdájọ́ ayé ẹ fi ṣàpẹẹrẹ tọ̀run ẹnì pèsè nílé ẹjọ́ pa lọ́lọ́ tí gbogbo yìí ó dorí kodò kò sáwàdà àwàdà kẹ tọ́jú pé tádájọ́ bá ti sọ lọ́jọ́ yẹn ẹlòmíì àti bẹ̀ ni ó ti dẹ́wọ̀n ẹlòmíì àti bẹ̀ wọ́n gbẹ̀ yẹn ni ó ti lọ pa wọ́n ó gbé kú mẹ́rin di pípa ẹlòmíì wà nílé ẹjọ́ yẹn lọ́jọ́ yẹn tí ò ní padà lé ilé ẹjọ́ pa lọ́lọ́ adájọ́ bá ti dé tá a sọ pé ìdájọ́ mi rèé gbogbo èèyàn ò retí gèè ẹlẹ́kùn máa sọkún aláyọ̀ máa yọ̀ àwọn tá a bá dá láre ọ̀rọ̀ wọn jà sáyẹ tó bá jẹ̀bi ó dẹkùn wọ́n mọ̀ bomi lé ẹlòmíì lórí ni láti ilé ẹjọ́ torí máa ń mọ̀ pé bó ṣe ń lọ yẹn àwọn lè mọ̀ rí mọ́ ẹ̀yin ará ọjọ́ ìdájọ́ lè ẹ̀wọ̀n tí ilé ayé dà ẹ̀wọ̀n tí ìjọ náà dà ọjọ́ ìdájọ́ lè yóò lè múra lẹ̀ kò ní rọrùn wo ìwò kì í ṣe pé mo fi ń dẹ́rù bọ̀ o gbọ́ o ẹjọ́ ìjẹ́jọ́ ẹni ká mọ́ mọ́ dá o pẹ̀lẹ́ mọ́jẹ nínú ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́lọ́rọ̀ ọmọ gbàgbé ọ̀rọ̀ ara ẹ̀ o a kú òláyé á lọ fèsì ìdájọ́ lọ́jọ́ kan gbogbo ń tá a ṣe pátá ní ọjọ́ ìgbé a Rome orí 14 ẹsẹ̀ 12 Rome orí 14 sotisi ẹsẹ̀ 12 gbọ́n tí ìwé mímọ́ sọ ó ní ǹjẹ́ nítorí náà olúkúlùkù wa ni yóò jíyìn ara rẹ̀ fún Ọlọ́run olúkúlùkù wa pásítọ̀ ó jíyìn rẹ̀ alàgbà ó jíyìn rẹ̀ díákónì ó jíyìn rẹ̀ ọmọjọ kọ̀ọ̀kan ó jíyìn rẹ̀ bó o ṣe ṣe sí gbogbo bó o ṣe lo ayé ẹ̀ pátá ayé láti lè purọ́ irọ́ ò ṣe é pa lọ́rùn àwọn kan tiẹ̀ fi yé wa pé ní ọ̀run pé kì í ṣẹnu ní máa sọ̀rọ̀ ọkàn èèyàn ní máa sọ̀rọ̀ ní ayé ló ti lè fẹ̀ jẹ̀ẹ́nú tó tutọ́ funfun de tó pe dúdú funfun ọ̀tọ̀ ní tó wà lókàn àyà rẹ o ìgbàgbọ́ ọ̀yọ́ mèsì ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ojú mi lórí òrínú mi ọ̀yọ́ dọ̀bálẹ̀ inú ẹ̀ lóṣòó ayé lọ́mọ tábà ti kúrò láyé gbogbo ń tọ́wà lọ́kàn ẹ̀ ní ọmọ jáde lẹ́nu ẹ̀ á jíyè ara wa fún Ọlọ́run Kọ́ríńtì kejì ẹ̀já wo orí 5 ní ẹsẹ̀ 10 nítorí pé gbogbo wa kò lè ṣàì má fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọn ni tí ó ti ṣe nínú ara gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe ìbáà ṣe rere ìbáà ṣe búburú. Jóòbù orí 19 Jóòbù orí 19 wọ́n wọ ẹsẹ̀ tọ́kànyìn ẹsẹ̀ 29 kí ẹ̀yin kí ó bẹ̀rù idà nítorí pé ìbínú ní mú ìjìyà idà wá kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ìdájọ́ kan ń bẹ ìwé ìfihàn orí 20 láti ẹsẹ̀ 11 to 15 àáká yẹn nígbà tá a bá déwájú òṣùwọ̀n ìdájọ́ onígbàgbọ́ kọ̀ọ̀kan 7 ni jókòó dáadáa ọgbọ́n tí mo fẹ́ sọ wọ́n jẹ́ oorun ìyàwó kún ọ o kọ́mọ̀ jẹ́ pé oorun lọ́ọ̀mọ sùn gbàǹbá ń sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ lọ́rùn àpáàdé o ọmọ bọ̀nà express ọgbọ́n nǹkan 7 ní ìdájọ́ òdòdó lórí number 1 ó ní ìgbàlà ọkàn rẹ àmọ́ ẹ jókòó dáadáa dádì ẹ jókòó dáadáa ìgbàlà ọkàn rẹ ìbéèrè so ti rí gbàlà mi sọ pé ń gbò olóde ṣọ́ọ̀ṣì yìí o ti dé church ti pẹ́ ẹlòmíì pẹ́ ń ṣọ́ọ̀ṣì bíi pẹpẹ síbẹ̀síbẹ̀ ayé ẹ̀ burú ju ayé aláìgbàgbọ́ lọ wọn a máa bí èèyàn lórí pẹpẹ kéèyàn tó ń jọ tí yóò tún kú kó tún kú sórí pẹpẹ kó torí pẹpẹ lọ nù náà o gbọ́ mi dáadáa o
ẹlòmíì yún ṣọ́ọ̀ṣì ju bíbélì lọ abẹ́rẹ́ pé bíbélì ló yún ṣọ́ọ̀ṣì jù ẹlòmíì yún àmọ́ bíbélì rẹ̀ ránṣẹ́ ṣọ́ọ̀ṣì tó ń gan ò ní wá ẹlòmíì yún ṣọ́ọ̀ṣì ju bíbélì lọ síbẹ̀síbẹ̀ ayé rẹ̀ ò ní túmọ̀ so ti rí gbàlà. Mátíù orí kìíní ẹsẹ̀ 21 yóò sì bí ọmọkùnrin kan Jésù láwọn orúkọ rẹ̀ torí pé oní ọ̀wà gba àwọn èèyàn rẹ̀ là kúrò nú ẹ̀ṣẹ̀ wọn. máa wo mi bí kò sí nǹkan tó rí gbà lọ́wọ́ Ọlọ́run tó o bá tí ì gba ìgbàlà o tí ì gbáre o ì gbáre ẹ̀ tán. ẹ gbọ́ mi o kò sí nǹkan tó o rí gbà lọ́wọ́ Ọlọ́run tó Ọlọ́run lè ṣe fún ọ tí o bá tí ì gbọ́ ọ là ó sì kù mọ́rò. ìgbàlà ni Jésù torí ẹ̀ wá sáyé tó o bá dẹ̀ ti rí ikú Jésù já sásán nu o tó o bá ti rí gbàlà gbogbo ọ̀rọ̀ àgbélébùú já sófo nínú ayé ẹ̀. ìgbàlà ìbéèrè ṣé ẹ ti rí gbàlà dáàdì ṣé ẹ ti rí gbàlà mọ́mì ṣé ẹ ti rí gbàlà ṣé ẹ lè rántí ọjọ́ kan tẹ́ ẹ fàyè yín fún Jésù bí èmi ṣe fàyè tèmi fún Jésù ní April 12, 1980 ọjọ́ tí mo lọ sí sọjí kì í ṣe Jésù mo wá lọ sọjí ọ̀tọ̀ ni tó wà lọ́kàn tó mo fẹ́ lọ ṣe. Mo wọ bàtà stiletto mo wọ ṣòkòtò pẹ́ńsù mo wọ shirt tí ọ̀là pa armless mo gbé chain gbàngbà ọrùn mo dé face cap mo kọjú ẹ̀ sẹ́yìn mo gbé ìgò dúdú kan sójú mo wá pocket mo wá lọ gàù bí olórí àwọn olè n ò mọ̀ pé Jésù fẹ́ràn mi Jésù aláàánú Jésù olórí ọ̀fẹ́ Jésù olùtúndésílẹ̀ olùdáǹdè àìtètè mọ̀ ló mú mi dààmú ọjọ́ tí mo mọ̀ Jésù nìbànújẹ́ mi lọ. ọyọ sísọjí báyìí ọ̀hán mi ọ̀ṣà kan ló fi mí jókòó wájú pásítọ̀ nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ó dùn mí lónìí. ọ̀rọ̀ Ọlọ́run sọ́nù ìwé Ámósì orí 9 ẹsẹ̀ 11 ó níyàn ń bọ̀ wà mú láyé ó ní kì í sí èèyàn àmàlà àtẹ̀bà kì í sí èèyàn jíjẹ àti mímu ìyàn ọ̀rọ̀ ó mú ó láwọn èèyàn máa wọ ọ̀rọ̀ Ọlọ́run kiri wọn àní rí gbọ́ mọ́ sọ̀rọ̀ Ọlọ́run làwọn gbọ́ lórí pẹpẹ lónìí báyìí àbọ̀rọ̀ kó lè dáa ẹ̀ńtáyé rẹ̀ dáa tọ́run rẹ̀ ọ̀sùn wa kí ni kó mí ẹ̀ nígbà ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ ń bẹ láyé àtijọ́ gbòòtú àkókò mo sáré jáde ni láti gba Jésù nígbà mo gba Jésù tán àṣẹ reality Jésù ó dùn mí fún ẹ̀yin tẹ́ ẹ jókòó yìí ẹ̀yin ìgbàgbọ́ tí wọ́n bí lé ìgbàgbọ́ tẹ́ ẹ gbàgbọ́ onígbàgbọ́ bí ọ onígbàgbọ́ ló wù ọ́ dàgbà ìwọ dàgbà sínú agbo ìgbàgbọ́ láì gbàgbọ́ onígbàgbọ́ rẹ wá rí bí aláìgbàgbọ́ èmi àtọ̀rìn ìwà tọ́lọ́wọ̀n mọ̀ rí gbàkà ó gbà mí là ìwọ hasamu rí ọmọ orí kọ ọmọ lòlù ẹ̀sìn lọ́mọ ọmọ gbàlà má gbàgbé o ọba gbogbo ọjọ́ ayé ẹ̀yìn ṣọ́ọ̀ṣì láì rí Jésù tó ṣẹ̀sìn ọ́ ṣẹ̀sìn débi ẹ̀sìn torí ẹ̀sìn nígbẹ̀yìn ẹlẹ́sìn ọ̀hán mi wọ́n wá rí pé àsóòtọ́ ni Jésù ó dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ayé mi wá dọ̀tun káfárí kẹ́ṣẹ̀ mi lọ ìbànújẹ́ mi ti fò lọ gbogbo méje mi ní Jésù nù kúrò káfárí sọ mi dọ̀tun. Kò yé mi kò tètè yé mi àṣẹ́mi mímọ́ ti wọnú mi mo wá ń lọlé sẹ́gbà mo rí Jésù tàn báyìí chain ọrùn mi lọ́kọ́kọ́ embarrass mi àṣewéèrè ni mí láàrin ènìyàn gidi mo wá wo bó ṣe rí mo ní ẹlẹ́ṣẹ̀ ìgbé ayé ẹ̀ṣẹ̀ ọ̀dà ẹlẹ́ṣẹ̀ ọ̀yàtọ̀ sí wéèrè tó bá rí àwọn wèrè ó tún máa pè yàn gidi wèrè chain ọrùn mi mo kọ́kọ́ já tí mo ń wó kókó tó bọ́ sọ sábẹ́ bẹ́ǹchì gbọ́ mi dáadáa o
àtijọ́ yẹn mo ti gbàgbọ́, mo ti mọ̀ pé ẹlẹ́wọ̀n ló ń lo chain. Ọjọ́ mo rí gbàlà pásítọ̀ wàásù níbẹ̀ o, ẹ̀mí tó wọnú mi ó dùn mí lónìí ẹ̀yin bàbá pé chain tèmi já dànù lọ́jọ́ tí mo mọ Jésù ní pápá àsọjí, mo wá ń rí lọ́rùn bíṣọ́ọ̀bù, ni mo wá ń rí lọ́rùn àwọn ìyàwó páítọ̀, mo wá ń rí káàkiri ó di yẹbẹyẹbẹyẹbẹyẹ ọ̀tọ̀. ẹ̀yin ará, nígbà tí mo lọ sí ilé lọ́jọ́ yẹn ara mi wá yá gágágágágágágágá. mo sọ̀rọ̀ gbàlà fún ni o, ó súnmọ́ gbàlà lọ́lọ́run kọ́ gbé ìdájọ́ lé lórí, because ẹni tí ò rí gbàlà Jésù kò ní rí Ọlọ́run láyérayé. mo ṣe lọlé lọ́jọ́ yẹn ara mi yá, inú mi wá ń dùn bí ẹni pé mo jẹ ààrẹ àgbáyé. mo délé n tiẹ̀ lè sùn dáadáa, inú mi kàn dùn tí ó ṣẹlẹ̀ sí mi ò tí ì yé mi. ọ̀sẹ̀ rí gbàlà rí ilé tiwa, wọ́n ìgbà Jésù nídìílé tiwa, èmi lẹ́ni àkọ́kọ́ tọkọ máa gbà bí àlá ní í ṣe mi, kò ti tètè yé mi ń tó ṣẹlẹ̀ sí mi. bọ́dá àárọ̀ ọjọ́ kejì màmá mi yọjú sí mi, wọ́n wò mí títí báyìí, wọ́n ní ìwọ ọmọ yìí, wọ́n wò mí ní nǹkan kan ti ṣẹlẹ̀ sí ọ. mo ní ó ti ṣẹlẹ̀ o. wọ́n ní kí ló ṣẹlẹ̀ sí ọ? mo ní mi ò mọ bí mo ṣe lè ṣàlàyé ẹ̀. wọ́n ní mo lọ lálẹ́ àná tọ́ra àwọn òrí ọ́nlé, mo ní mo lọ ọ̀sọ́jí. lọ ọ̀sọ́jí, mo ní bẹ́ẹ̀ ni. mo wá lọ ọ̀sọ́jí kọ́, mo nínú ọ̀sọ́jí yẹn ni mo ti gba Jésù. màmá mi ní ọgbà ni mo gba Jésù. màmá mi ní ọgbà mo ní mo gba Jésù. wọ́n tún rìn ẹ̀yìn, wọ́n tún sọ́mọ́ mi ní kí ló wí? mo ní mo gba Jésù. màmá bá káwọ́ pọ̀nyìn ní abá wọlé lọ, torí kò yé wọn ò gbọ́rí kíkọ́ ọmọ kan ní agboolé wa sọ pé òun gba Jésù. kò pẹ́ kò jìnnà mo máa ń sọ̀rọ̀ ẹ̀, mo like láti máa jẹ́rìí sí agbára Ọlọ́run lórí ìgbàlà ọkàn níbikíbi tí mo bá lọ. kò pẹ́ kò jìnnà ní girlfriend mi kan dé, à ń pè ní Ṣadé. lọ́ba dé, ṣé mo dẹ̀ ti fún un ní, mo ti fún un lọ́jọ́ pé kó wá lọ́jọ́ Sunday, níbo jẹ́ pọ́jọ́ Sunday kò dàbí ìsìn tó kálukú wá bí lọ lọ́jọ́ ìsinmi, àtònígbàgbọ́ àtẹlómi kálukú wá bí lọ lọ́jọ́ ìsinmi. láyé àtijọ́ láàárọ̀ ọjọ́ Sunday àá lọ táwọn ẹnùmọ́ dì ní, àá jókòó di ẹmu tàbí di ayò ìranù láàfọ́jọ́ ìsinmi ṣe. mo á ní kó wá rí mi lọ́jọ́ ìsinmi. lọ́ba dé, mo rí gbàlà lọ́jọ́ Sátidé, lọ́ba dé lọ́jọ́ ìsinmi, lọ́ba sì jókòó ló jókòó. bó ṣe dé báyìí ọ̀kadì jókòó, mo bá bẹ̀ sí wàásù. mo dẹ̀ wàásù láì gbé bíbélì lọ́wọ́, mo wàásù láàrin wákàtí kan tí mi ò dánu dúró. ẹ̀ẹ̀kan náà ni Ṣadé dìde, ó ní kí ló ṣẹlẹ̀ sí ọ? mo ní kò yé mi náà o. mo ní ṣùgbọ́n mo lọ sí ìsọjí lánàá, alẹ́ àná yẹn mo gba Jésù. ọ̀yà Ṣadé lẹ́nu ní ọgbà Jésù. mo ní mo gba Jésù. ó ń lọ ṣọ́ọ̀ṣì tí ayé rẹ̀ ò change o. ọgbà Jésù, mo ní mo gba Jésù. so ṣé Jésù lọ sọ́dà báyìí? mo ní mo rò bẹ́ẹ̀ pé Jésù ni. so títán náà nìyẹn, mo ló títán, kò sí nǹkan kan mọ́. ló bá ti gbé báàgì ẹ̀ ló bá ń lọ, ó sì pàtẹ́wọ́ pópópó lẹ́ẹ̀mẹ́ta ló bá bọ́ta. mo ní mọ̀ ẹ́ lọ́wọ́, mo ní gbogbo nǹkan rẹ pátá tó wà lọ́wọ́ mi jẹ́ n kó fún ọ. mo bá mú handkerchief rẹ̀, scarf rẹ̀, love letters tí máa kọ́ sí mi, kò tí ì sí ayé GSM gbà yẹn, love letter tí máa kọ́ sí mi, fọ́tò rẹ̀ tó wà lọ́wọ́ mi, everything. a sì rán àwọn akọrin tí a ní girlfriend yìí, àwọn ọmọ akọrin tí a ní boyfriend, ọ̀gá akọrin gan tó ń pèsè fún ọmọ akọrin mi nù ṣọ́ọ̀ṣì kan náà, referent náà ní tiẹ̀. ọjọ́ yẹn mo dágbére fún Ṣadé forever and ever. ìgbàlànà Ṣadé lọ tán, ẹ̀mí kan sọ fún mi ní ìwé oògùn rẹ. bẹ́ẹ̀ mo dẹ̀ ti di olóògùn gidi ní secondary school, mo ti lóògùn gidi. ìwé oògùn rẹ, mo ní àkáǹtì oògùn tí mo kó oògùn sí, àti ọ̀fọ̀ àti ògèdè àti àyájọ́ àti àsán. ó ní ìwé oògùn rẹ, ó ní pé ọlọ́jọ́ náà àsẹ́mi mímọ́ ti wọlé sí i lára tí mi ọmọ. wọ́n bá gbé ìwé oògùn, máa gbé lọ sí ẹ̀yìn kùlé, bá kanna jò. bẹ́ẹ̀ nínú mi ń dùn, láyọ̀ mi ń kún, nínú mi ń dùn, láyọ̀ mi ń kún. láàrin ọ̀sẹ̀ yẹn ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ àpọ́sítélì Paul. máa gbé bẹ́lì,
màá gbé koran màá kó méjèèjì papọ̀ màá láàrin agboolé wa kọjá èmi sọ bẹ́ẹ̀ mi ṣe gba tèmi èmi ọ̀gbà tèmi nígbà kí n máa ju bíbélì sínú nylon báàgì dúdú torí pé mo lọ church mo gbà tán yányán ni mo sì jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé mo ti sọ fàládùúgbò kó dìgbò ṣe mo ń bá Jésù lọ máa ń láàrin agboolé wa kọjá màá máa wàásù ọ̀rọ̀ náà káàkiri odijọ́ kan àbúrò dáàdì mi wò mí títún ní ó tiẹ̀ wá fi ìgbàgbọ́ yìí lá wa lójú mo ní bẹ́ẹ̀ ni màá fi láyé lójú àbẹ́ ẹ̀ bá gbà ń máa fi láyé lójú ni bàbá mi ṣe nínú ibi ni sí mi débi pé ó dùn mí pé bàbá mi ọ̀pẹ̀ láyé kò dúró jẹun ọmọ ó dùn mí o àwa mú ọ̀rẹ́ bá mi church yóò wá da ṣọ́ọ̀ṣì ru torí èmi nìkan ẹ̀yin ará wọ́n lé mi lé wọ́n ta mí nù ńgbà tí wọ́n ṣe mí mo yòógì lé mo wá wá ìyá mi bí ọkọ̀ kéegun agbára wọn ọ̀ka mọ́ nàbà ní ẹ̀fílẹ̀ wọ́n ní ìyá lọ́mọdé jẹ́ sọ́dún ẹ̀ wọ́n ní ṣé kiri yóò lóun ó ṣe ìyá ni ọ̀jẹ̀ bọ̀ ọbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀rí mi pọ̀ kí n má máa jẹ́rìí fún yín gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé ẹ máa jẹ́ ẹjẹ́ á máa wo ohun tí ó mú bọ́ ọbẹ̀ wọ́n forí balẹ̀ fún mi lónìí gba Jésù o gba Jésù o ọgbọ́n gba Jésù o ọjọ́ gbà tẹ́ǹfẹ́ ní yàrá ọbẹ̀ fún Jésù yẹn kò nítumọ̀ ọba nǹkan ọgbà gbó ọ̀sàkásoko ò nítumọ̀ tọ́ba jọ́sàkọ́ bá jọ́soko ọ̀sàkásoko ìgbé ayé àgàbàgebè àgbé àbà torí pa afẹ́ gun ebè ọ̀jọ̀ nígbàgbọ́ ká mọ̀ ọ̀jẹ̀ kéferì ká mọ̀ àmọ́ fi ọ̀fẹ́ yà sí ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ àdán kò séku kò sẹ́yẹ ọjọ́ tí àwọn ẹyẹ bá ní ṣòro àdán ó rìn lọ sọ́dọ̀ àwọn eku alẹ́kùn ẹ̀yìn eku ẹgbà mi sẹ́yìn pé mo rìn dọ́dọ̀ yín ni eku ni mí o ọjọ́ tí àwọn eku náà bá ní ṣòro àdán ó fò lọ sọ́dọ̀ àwọn ẹyẹ ní ẹ̀yìn ẹyẹ ẹgbà mi lẹ́ o sẹ́yìn mọ̀ pé ẹyẹ ni mí mo fò dọ́dọ̀ yín ni ọjọ́ yàn ń tọ́ yàn kó sì ń tọ́ bà sí kọjí àmọ́ ń tọ́ bá dìbò fún ọgbọ́n Jésù nìkan lólùgbàlà kò sí gbàlà lọ́dọ̀ ẹlòmíràn mo fi gbogbo ẹnu sọ sorúkọ mi ìlàbí ọ̀run tá a fi lè gbanilà àfi Jésù nìkan yàtọ̀ sí ẹ̀sìn ti wà kí Jésù tó dáyé lẹ̀sìn ti wà ó orí ìgbàlà nìdájọ́ òdò lé lórí so orí ìgbàlà báyìí irú tèmi rí mu ṣé wọ́n rí ṣé wọ́n lè sọ ọjọ́ pàtó tí ìyanu ńlá wọnú ìgbàlà tó tọ́ wọnú ayé tí Jésù bọ́ ọ̀la kí ni ìgbàlà gan ìgbàlà ni ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ dídá òun nídìí àti máa pólíìsì ẹ̀ kiri tó o bá ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọgbọ́nù ìjọba ọ̀run ló dìbò fún wọn ì ṣẹ̀ṣẹ̀ máa lè yan kiri torí ẹ̀ wọn bá wọ wálé ìwọ ò ní lọ ṣọ́ọ̀ṣì wọ ìwá ṣọ́ọ̀ṣì máa ṣe tìkọ̀tìkọ̀ wọn bá fẹ́ lómi ìlówó tí ọ̀dà ṣọ́ọ̀ṣì kò ní lọ ṣọ́ọ̀ṣì ọmọ lọ́hùn ẹ bá rọ ọmọ pásítọ̀ mi tí wọ́n ti yàyàkuyà gbòòrò ìfúnyàn lóyún àwọn ọmọ pásítọ̀ mi kò ṣeé kó nígbà tó ọmọ lọ́hùn bẹ́ẹ̀ bá rí bí wọ́n ṣe máa tò lórí ọmọbìnrin pásítọ̀ mi ọmọbìnrin Síónì tó wọ́n máa tò lórí wọn nígbà tó ọmọ lọ́rẹ̀ kan gbà yẹn wọ́n porúkọ ẹ̀ ní Sunday ọmọ alàgbà àjọ ni ọfẹ́ kó bá mi téńté báyìí lókù Sunday ọmọ alàgbà àjọ kò sí ti Sunday ìdánwò ọjọ́ kan ló ní kí n jẹ́ ká lọ lé aṣẹ́wó mo ní irọ́ èmi ò lọ o jẹ́ àfimọ́ náà ọmọge àdúgbò tọ́ba ti dọ́là aláṣẹ́wó èmi ò bí wọ́n ṣe máa ń ṣe ń bẹ̀ secondary school la wa àmẹ́ta lajọ́ nígbà yẹn mọ́gùn pàkan náà wa kó tó jáde school start njẹ́ àfimọ́ náà ọmọge àdúgbò Sunday bá gbalẹ̀ aṣẹ́wó lọ kò sí tí ì ṣe Sunday lọ́kọ́ mi ń sìgá mo bá lọ ra èmi náà bá lọ ra páálí tèmi dire mo bá sáná sí lọ́jọ́ yẹn 20 kọ́bọ̀ ní páálí kan gbà yẹn o bá sáná sí kan èmi rò pé bí wọ́n bá ti fà fín bí wọ́n ṣe máa fà fín tí ìfín máa yọ mú yẹn ọmọ ń bọ̀ láìkẹ́ èmi rò pé bí wọ́n bá ti fà fín tí wọ́n wàá gbé mi tí wọ́n bá ti wá gbé mi lè fi wọ́n wàá yọ mú mo ṣe gbé mi nù tí ìkọ́ gbé mi mo wúkọ́ débi pé màá rí pé kí ni ò ní ṣe é ṣe ní ọ̀jẹ̀ mọ́sí gáàmúdò ní olónìí kò sí ti Sunday ṣe ọmọ alàgbà àjọ ẹ̀yin ará ìgbàlà tòótọ́ kí Jésù ọwọ́nú ẹ̀ Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 ó ní bí ẹnikẹ́ni bá wà nù Kristi
ó ló di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ohun gbogbo di ọ̀tun. ìkejì tí Ọlọ́run ó gbé ìdájọ́ lé lórí ó ní ọ̀rọ̀ ìwà mímọ́. ìwà mímọ́, ó ti rí gbàlà lóòótọ́ o, ṣùgbọ́n a wá wò pé so o gbégbé ayé ìwà mímọ́, torí ẹni mímọ́ ló ń lọ sí ilé mímọ́ lọ́run. pásítọ̀ lè fààyè gbà ọ́ kọ́ ọ máa ṣe tó wù ọ́ ṣọ́ọ̀ṣì, ọgbọ́n o, pásítọ̀ lè fààyè gbà ọ́ kọ́ ọ máa ṣe tó wù ọ́, ṣùgbọ́n Ọlọ́run ò ní fààyè gbà ọ́ lọ́run. bí pásítọ̀ bá fààyè gbà ọ́ nínú ṣọ́ọ̀ṣì pẹ̀lú ẹ̀ṣẹ̀, tètè bá ní igi eléyìí ọ̀dà ayọ́ tọ̀hún ọ̀dà ayọ́, àsátán mi máa dànù, a ní kò lè sí gítá ìdáná mọ́, ọ̀dà kò burú. pásítọ̀ lè fààyè gbà ọ́ ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n Ọlọ́run ò ní fààyè gbà ọ́ lọ́run láì gbégbé ayé ìwà mímọ́. Hébérù orí 12 ẹsẹ̀ 14, ó ní láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Olúwa. láì sí ìwà mímọ́ kò sẹ́ni tí yóò rí Olúwa. Mátíù orí 5 ẹsẹ̀ 8, Jésù sọ wípé alábùkún fún ni àwọn onínú funfun, kò sọ pé alábùkún fún ni àwọn aláṣọ funfun. àwọn ìjọ sẹ̀lẹ̀, kérúbù àtijọ́ aládùúà nìkan náà ìbá rí Jésù. tó bá jẹ́ pé Jésù sọ pé alábùkún fún ni àwọn aláṣọ funfun, Jésù sọ pé alábùkún fún ni àwọn aláwọ̀ funfun, àwọn òyìnbó àtàwọn àfín lọ́dọ̀ wa ń bí nìkan náà ìbá rí Jésù. ká sọ pé Jésù bá sọ pé alábùkún fún ni àwọn eléyín funfun, àwọn kan wo eléyín ajá ni wọ́n rorí o wọn ò rorí, lọ́jọ́ Jésù bá dé àwọn nìkan náà ìbá rí Jésù. ṣùgbọ́n ó ní alábùkún fún ni àwọn onínú funfun, mọ́mì sínú ọyẹ́ funfun, sọ funfun tínú bá ṣe gbá tá a bá sì wò sáà ní máa sá fúnra wa. sẹ́nu ọyẹ́ funfun ibi ìdájọ́ òdò lé lórí nìyẹn. akọ́kọ́ wọnú ẹ wò sórí tọ́lọ́ ọba ṣiṣẹ́ inú ní tì í bẹ̀rẹ̀. ẹni Ọlọ́run yẹn ọba ṣiṣẹ́ nú ẹ̀ kò lè ṣiṣẹ́ láyé ẹ̀, inú ni ó ti bẹ̀rẹ̀. ẹ̀yin ẹ máa kíyèsí pé àwọn dókítà tí orí wọn bá pé dáadáa, tí kúrúnà bá mú ọ lára tàbí nǹkan bá mú ọ lára, tí wọ́n bá wo ara ẹ báyìí, wọ́n á ní kàn yẹ ẹ̀jẹ̀ rẹ wò. ó lè ṣe kọjá pé tó mú ọ lára yẹn ó lè jẹ́ nú ẹ̀jẹ̀ ló ti wá. wọn ò ní fún ọ ní kírímù, wọn kọ yẹ ẹ̀jẹ̀ wò náà, wọn sì ní fún ọ lọ́sẹ̀ tó mọ ìwé, wọn kọ yẹ ẹ̀jẹ̀ wò náà. ṣé ó ti wọ, ṣé náà ló ti wá ní àbódi ara? báwo onífàn oníkúrúnà ó bóde, ó ní ẹ wò mí dáadáa o, inú mi ò sì dáa o, gbogbo èèyàn wá hólè lórí ọ ní inú rẹ ò lè dáa lóòótọ́, òde rẹ gan kò sunwọ̀n, bóde ẹsẹ̀ rí gan fi hàn pé inú rẹ ò lè ṣe kíni, kò lè dáa. gbọ́ mi dáadáa o, tọ́ ọ bá gbàgbọ́ lóòótọ́ ìwà mímọ́ tọ́lọ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ ó ní ìwà mímọ́ méjì ni o, tinú àti tòde. sórí tinú kò ní sí fẹ́kúfẹ́ nú ẹ mọ́, ìyàwó ò ní wú ọ mọ́, kò ní sí gbéraga láyé ẹ mọ́, ó ní máa bínú mọ́ bó ṣe máa bínú tójú ẹ máa ràn kankan tó o máa gbá ìyàwó rẹ létí òun tó o máa fọ́ lọ̀ mọ́ òun, ò ní ṣe yẹn mọ́, torí pé o ti di ọmọ Ọlọ́run, ìgbé ayé ìwà mọ́ ti wọnú ẹ̀. máa gbọ́ o, sórí tí tẹnìkan da tẹnìkan máa ṣàjọyọ̀ tí wọ́n máa bí wọ torí àdúrà tí ò tí ì gbà, kò ní sínú ẹ mọ́, kò sí lára mọ́, kò sí owú kíkorò mọ́, gbẹ́ngbẹ́lẹ̀ ká máa gbẹ́rẹ́ ẹni lẹ́sẹ̀, kò sí yẹn mọ́, kò sí yẹn mọ́. lẹ́yìn yẹn tọ́lọ́ ti wá ṣiṣẹ́ tánú ẹ̀ àwa kọjá sóde ara ẹ̀. so nítòótọ́ tó bá gba Jésù lóòótọ́, ìwà mímọ́ rí ọkàn aṣọ tó wọ̀, ó ní wọ́sọ àdánwò mọ́. àbí nǹkan tó máa ń sọ yìí ọ, aṣọ dáadáa rẹ̀ dẹ̀ẹ̀dẹ̀ tó máa ń wọ̀ yẹn ò ní wọ̀ mọ́ rárá, ò ní wọ̀ mọ́. wo téèyàn bá wà lẹ́wọ̀n, aṣọ péńpé ní ọ̀fun máa roko ọba, tó bá ti kú lẹ́wọ̀n dandan ni kó bọ́ so ẹ̀wọ̀n fún ẹlẹ́wọ̀n, kó bọ́ sẹ́wọ̀n. tó bá ti jáde àwa mú aṣọ tó yẹ gbòòrò àwa wọ̀ sọ́rùn. tó bá wọ̀ so ẹ̀ tẹ́lẹ̀wọ̀n bá wọ̀ so ẹ̀wọ̀n jáde, ọlọ́pàá ó tún mú o, wọn ò rò pọ̀ sálẹ́wọ̀n ni ẹ̀ bá àti discharge ẹ̀, kódà kó fìwé hàn wọn àbí lè pé ńgbà tí wọ́n ti discharge ẹ̀ tó o múwèé discharge lọ́wọ́, kí ló dé tó o fi bọ́ ẹ̀wù ẹ̀wọ̀n kó o bọ́ fún wọn? eléyìí ọ̀yẹ́ ọ̀ bó o la sì lè sọ pa àjọmọ́ Ọlọ́run tá a ti kúrò lẹ́wọ̀n Sátánì tá a wá ń wọṣọ péńpé
ẹ̀yin ọmọ ìjọ tẹ̀ ń wọ sọ péńpé aṣọ tí ò bódodo ẹ̀wọ̀n lẹ́wà ẹlẹ́wọ̀n nìyí ẹ̀yẹ wa máa wọ ẹ̀rí pé bí ẹ̀wọ̀n lápè bí ẹ̀wọ̀n kì í tán lára ẹlẹ́wọ̀n ẹlòmíì ó fi ẹ̀wọ̀n sọ̀wọ́ chain á fi ẹ̀wọ̀n abẹ́ǹpẹ́ ẹ lọ ẹ̀wọ̀n chain ẹ̀wọ̀n á fẹ́ ẹ̀wọ̀n sọ̀wọ́ sórí aago mo fi ọwọ́ yìí tí nǹkan mi bá tún wà lọ́wọ́ mi ní ìsìn sórí tó wà lọ́wọ́ mi yẹn ìkejì lọ́wọ́ kejì yẹn n ó sì àlàyé ẹ̀ lọ́jọ́ ọ̀dàjọ́ tí bá ń ṣe ń bẹ̀ gbogbo téèyàn fi ara pátá lónìtumọ̀ tó o bá wọ bàtà ó nítumọ̀ ṣùgbọ́n ọ̀fàgọ́ ọwọ́ ó nítumọ̀ tó o bá tó fi nǹkan míì sọwọ́ kejì ètè dáyé àṣà àdápò mọ̀ nínú church mo tún wá rí i pé láyé àtijọ́ téèyàn bá gbàgbọ́ kò ní fi báńgùsì ọwọ́ mọ́ ẹ̀ ń bá ti gbàgbọ́ ìfi báńgùsì ọwọ́ mọ́ ọlọ́ọ̀ ìfi báńgùsì ọwọ́ àwọn ìjọ tó tún wá lọ bá ní wá wàkúwà o wọ́n tó lọ bá ní ṣe rọ́bà àbí òye ntọ́lọ́ ti gbà lọ́wọ́ wa tipẹ́tipẹ́ wọ́n tó lọ bá ní ṣe rọ́bà ní wọ́n tó ní àmọ́ akóróbọ̀ ọ̀wọ́ wọ́n á ní Jesus is Lord wọ́n á tó kọ́rúkọ ṣọ́ọ̀ṣì wa sára rọ́bà wo Jésù sọ̀rọ̀ kan ó ní ọmọ ayé yìí wọ́n gbọ́n ní ìran wọn ju ọmọ ìmọ́lẹ̀ lọ nígbà tẹ́sù rí pé ẹ̀yin ọmọ ẹ̀sù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ ọ̀run ẹ̀ wọ́ ṣòkòtò mọ́ àti wọ́ ṣòkòtò mọ́ àpáwọn ọlọ́run lọ àmà àwọn rí pé ẹ̀yin náà tó ẹ̀ fẹ́ wọ́ ṣòkòtò mọ́ wọ́n bá yín dàbí ọgbọ́n dèṣù bá lọ gbé kinní kan wá ní a bá ń pè táìtì dèṣù bá ní kẹ́ ẹ máa wọ ẹ̀yin obìnrin ní kinní ìjẹ́ máa wọ wọ́n bá ní kẹ́ ẹ máa wọ tẹ́lẹ̀ bá tó wá wọ táìtì ẹ bá bí lè rí bíi kí ló dé fún wọn táà nítorí ọ̀kadà ni kágbàdo tó dáyé kò ní nǹkan tádìí ẹ̀ ń jẹ wo ọlọ́gbọ́n mara wọn ẹ̀ ń gọ̀ ní ọmọ rẹ̀ èṣù mọ̀ ìpè òun sáfẹ̀ mú yàn nínú ìjọ àìmọye èèyàn ni ó tẹ̀lé sí lọ́sọ̀rọ̀ àpáàdé ọ̀pọ̀ ẹgbọ́ o nǹkan téèyàn ọ̀bà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mọ̀ gan tá à ń jẹ láyé ní pa wá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó gbé wa lọ́sọ̀rọ̀ àpáàdé tá a mọ̀ ni o táàtì wá débòde tó a ń wọ́n mọ̀ ni a ní wọ́n mọ̀ òdebí ń wọ́n mọ̀ òdebí àwa náà la máa ń dá sàpọ̀ kan pé ignorance is never an excuse in the law court. Do you understand me? à ń síra wa lójú tẹ́ ẹ bá ló le jù kò le kò burú kì í ṣe dandan kẹ́ ẹ gba ọ̀rọ̀ yìí o wà bó ṣe wà wọ́n wulẹ̀ ṣàtúnṣe kankan ńgbà ọba di ọjọ́ yẹn ọ̀ràn àti bí mo wí fún wọn. báwo ìwà mímọ́ àwọn kan wà wọ́n á yọ títí wọ́n á yọ tọrùn wọ́n á yọ tọwọ́ wọ́n á yọ tinú àwa ara jẹ ṣọ́ọ̀ṣì tájì ó pàtó báàmù tí ó pa skáàfù màtí àjẹ onítọ̀ báàmù àjẹ oní skáàfù àjẹ tí ó rí bí su èmèrè tó dàbí su àwọn yẹn wà lọ́tọ̀ àtọwọ́ ara wọn kan tó jẹ́ pé àti ẹ̀mọ́ tí ń ṣe níbo nínú rẹ̀ gbàgbọ́ wà tí gbàgbọ́ wọn wá tí ẹ̀ hàn lára ẹ̀ rárá bó láti wá fẹ́ sìn yẹn sí báyìí ẹlòmíì tó lọ wọṣọ fífún tí ó fún tẹ̀rín tó bá ti wọṣọ fífún ẹ̀yin obìnrin lọ́rọ̀ ẹ jẹ mọ́jú o tó bá ti wọṣọ fífún gbogbo ṣèpù ara ẹ lọ́ máa hàn bí díẹ̀ ṣe tóbi tó tọ́wọ́ aṣọ rẹ bá ti fún àmọ́ mẹ́sọ́mẹ́ǹtì díẹ̀ àmì nǹkan tó máa sọ ìyọ̀dà ẹlòmíì wà tọ́jẹ́ pé kò tó mọ́ wọn á lọ wọṣọ fífún ẹlòmíì ọlọ́wọ́ kó sínú ṣòkòtò tí yóò fún wọn di tẹ̀rín ní ọmọ ayé lọ ń gbòòrò nídìí ọmọ aka nọ́mbà 17 18 19 bọ̀ọ̀bọ̀ 17 18 19 bọ̀ọ̀bọ̀ àwọn ọmọ gáràjì ọmọ àwòlé lórí ẹ wò dí èèyàn lẹ́yìn ọmọ ọlọ́run ọ̀fìrẹ́ ẹsẹ̀ sìn tí ayé bá ti ń kọsẹ̀ lára ẹ o gbégbé ayé wà mímọ́ a gbọ́dọ̀ jẹ́ ìkọsẹ̀ fún ènìyàn a gbọ́dọ̀ jẹ́ ìkọsẹ̀ fún ènìyàn èwo lè tètè tọ́ ọmọ ọlọ́run èwo lè tètè tọ́ èwo lè kánná kíkùn èwo ní àtìkí àkùndé gbá àyà lẹ́ẹ̀dì àfàdé pàkọ́ adẹ̀sọ́pà ń lọ ọ̀jọ̀bọ̀ ọ̀run tá a là ń fẹ́ wù gan báyìí ẹgbẹ́ o àtúnṣe òṣùwọ̀n mí nu àtúnṣe ṣé ń gbà tí ọgbàgbọ́ tán ṣé gbogbo àwọn tó ọ̀pá lẹ́kún sọ̀lọ̀ pọ́n lẹ́rìn gbogbo yìí kọ̀kọ̀ tí ń dáyà ajá ọ sọ̀lọ̀ jẹ́wọ́ àtúnṣe kí ni àtúnṣe ìdápadà kémi ó tó gba Jésù mo jí àga kan lágboolé wa mo jí nílé kan
mo jí àga yẹn wù mí tí má ti wọnú ilé yẹn má ti rága bá orí ẹ̀ ni màmá jókòó sí bàbá lọ kí ẹnu léwu nígbà tí wà ní kékeré. ọjọ́ kan mo sọ wọn ọ̀sẹ́nikẹ́ni nínú ilé mo bá wọnú wọn sí tilẹ̀kùn mo sì wọnú ilé mo bá jí àga mo bá tààrù mo bá gbé wá sínú ilé ọ̀dọ̀ mi mo bá gbé wọnú yàrá mo bá fi jókòó. ṣé nígbà tó di ọjọ́ kejì tí mo gba Jésù báyìí mo sì jí láàárọ̀ ọjọ́ yẹn báyìí alọ́pọ̀lọpọ̀ gba Jésù lọ́jọ́ máa ṣe bí wọ́n ṣe ń ṣe tó bá ti gba Jésù ẹ̀mí inú ni ọmọ adarí ẹ̀ kì í ṣe láti ta mọ́. mo kàn tajú kan mo bá ń wo àga hàn ẹ̀mí ní àga alága bọ́sà ń gbọ́ àga alága àbí ẹni pé wọ́n rága rìn àga alága lọ́kàn mi ọba balẹ̀ mọ́ mo bá gbé àga alága mọ̀ ń gbọ́ mo bá ta àga rù mo bá fà ó di bí mo ti jí àga. ìgbà mo yọ ọlọ́ọ̀kan wọ́n ti wága yẹn ó ti tọ́dún mẹ́ta o wọ́n ti wága yẹn wọ́n rí mo ti yọ ọlọ́ọ̀kan gbogbo wọn mo bá ń lé lọ́jọ́ yẹn bí wọ́n ṣe ń wò mí bọ̀ rè mo bá ṣe wọlé n ò kí ẹnì kankan nù wọn mo bá gbé àga lọ mo bá gbé lọ síbi tí mo ti gbé ńjọ́ kìíní àná mo bá gbé kalẹ̀ bẹ́ẹ̀ mo bá pẹ́ yìí dà mo bá tún padà lọ bí mo ṣe bọ́ tàbá yìí ní gbogbo ẹ bá gbé ní pápápápápá ní ẹ má fi mí rẹ́rìn ìtumọ̀ rẹ̀ ni pé àṣì ọkùnrin ló gbé ló jí àga wa nígbà wá di ìrọ̀lẹ́ ọjọ́ kejì tí mo débẹ̀ wọ́n lọ́ ọmọ surprise wa lánàá mo ní kí n mo ṣe o tún béèrè pé kí ló ṣe ni kì í ṣe wọn lọ gbé àga wa mo ní èmi mo gbé wa ní bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ la bí ni ọdún kẹta rẹ̀ tí mo ti wá jí àga tẹ̀ tí wá ga ẹ̀ tí èmi mo jí njọ́ tẹ̀ ẹ̀ sí nlé ẹni bó ló ṣe wá dá padà lẹ́yìn ọdún kẹta mo ní mo lọ sí sọjí mo gba Jésù mo ní Jésù tí mo gbà yẹn lọ́wọ́ àwọ̀ náà mi ní ọ̀jẹ̀ kọ́kàn mi ọ́ balẹ̀ lórí àga náà mo fi wá dá àga padà wọ́n wá mi orí bá ní ṣé Jésù náà lórí kan wá dá àga padà mo ní bẹ́ẹ̀ ni o wọ́n ní ajẹ́ pé Jésù yẹn òtítọ́ ni. ẹ̀yin ara àtúnṣe ọgbà ìyàwó ń yàwó ọwọ́ àlọ́ ọgbà Jésù ó lè dọ́rùn pa àmọ́ ọba dá ìyàwó ń yàwó padà ọgbà ọkọ ọlọ́kọ wo ẹ̀fọ́ onírú lo ìgbọ́kọ ọlọ́kọ sẹ̀mó lo ìgbọ́kọ ọlọ́kọ ìyàn tó funfun lẹ́lẹ́ lo ìgbà ọkọ mọ́ ọlọ́kọ lọ́wọ́ wo ọwọ́ àgbà Jésù nísìn ọjẹ́ fọkọ ọlọ́kọ ọlẹ̀ torí ìyàwó rẹ̀ ọmọ ṣe mọ́ torí pé ìwọ ló ń fọkọ rẹ̀ ló ń jẹ ìwọ ló máa ṣe ìwọ ló wà lójú àwa wo tó o bá fọkọ lọ kọ́ ọ máa kọ́ nínú ẹgbẹ́ akọrin àdánù ná lọ́ọ́ parí ìrìn àjò ẹ̀ sí owó tó jí ọ̀ dà padà yìí tó rí he ọjà rántí kọ́ ya mú yìí tó rí he ńjọ sí bí ó ti rí he kọ́ ya lọ sí bẹ́ẹ̀ tàbí kọ́ gbé lọ sílé rédíò mọ̀rọ́wọ́ kan ẹ̀ ń gbà ká o ọ̀bẹ tó ní bọ́bá ti wọ̀ fún ṣe o ti mọ́ràn kúrò lọ́rùn ẹ aṣọ aláṣọ tó yá dà padà lọ wánu láìbìrì gbogbo òwe tó wà ńbẹ̀ tí ìbá ṣe tiẹ̀ kọ́ ẹrù o lè jáde ńlé ẹ má jẹ́ kí ìgbàsókè ọ̀kẹ́ ẹrù o lè mọ́ ọ lọ́wọ́ o ọgbọ́n mi dáadáa oníyàwó méjì mẹ́ta mẹ́rin inú ẹ̀ ń dùn pé ó lè jẹ́ pásítọ̀ anything ló lè jẹ́ so gbà tó wá ti gba Jésù báyìí sórí ìyáálé yẹn ń tiẹ̀ ìbá àjájẹ ìyáálé tọkọ wọlé ìbá àmọ́bímọ ọmọ ìyàwó tiẹ̀ nù sọ ọ̀rọ̀ àyòkù ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ olè tọ́ bẹ́ẹ̀ lépì tọ́bọ̀ ńlẹ́ńlẹ́ wọ́n ní wàá wọ́n ní wọ́n lóun olè ní àníkù rẹ tó kẹ̀ẹ̀kan lóde ẹ̀yìn àmọ̀ kì í ṣe léègbé wọ́n mú débẹ̀ ní o wọ́n mú kó ń bẹ́ o ìyàwó kan lọ́lọ́yàn fọkùnrin kan tó o bá ti ń bọ́ obìnrin méjì sùn lẹ́ẹ̀kan náà panṣágà lọ́ba kejì ṣe ò lè dọ́rùn o ọkọ obìnrin kan lọ́mọ bá sùn lẹ́ẹ̀kan ṣoṣo tó o bá ti ń bá kìíní sùn tó ń yẹ méjèèjì wò àbí òye ò ní dọ́rùn panṣágà ní ọ níwájú Ọlọ́run sì máa wù ẹ́ nìyẹn o àlè ní kejì kì í ṣe ìyàwó o mo sọ tèmi o ó lè lé lára ẹ o ó lè dàbí ẹni pé ọ̀rọ̀ ìyá bó láti wá fẹ́ ṣe ayé fẹ́ tán. àtúnṣe nígbà tí Sákéù wọ ilé Jésù wọlé Sákéù ó ní ààbò ìní mi mo fi fún tálákà tí mo bá dẹ̀ fi ẹ̀sùn èké gbọ́nkó lọ́wọ́ ẹnikẹ́ni ó ní mo dá padà ní ìlọ́po 4 Jésù ní lónìí ìgbàlà wọlé yìí ẹni tí gbàlà bá wọlé ẹ̀ ní ṣàtúnṣe àtúnṣe ló fi hàn pé orí Jésù àmì nǹkan tí wọ́n sọ ti yọ àtúnṣe jẹ́ fi hàn ìwé onídàájọ́ orí 17 onídàájọ́
orí 17 jẹ́ kí n ka ẹsẹ̀ ìkíní sí kẹta. Ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Míkà. Òun sì wí fún ìyá rẹ̀ pé 500 owó fàdákà tí a kó lọ lọ́wọ́ rẹ̀ nítorí èyí tí ìwọ gígùn. Màmá ẹ̀ ó ti sọ owó nù, ti gbà pé òun sọnù nù pé ẹnìkan ló sì gbé, ó lè ti ṣépè lẹ́yìn tó gbé. Ó ní tí èyí tí ìwọ gígùn tí ìwọ sì sọ̀rọ̀ rẹ̀ ní etí mi pẹ̀lú, kíyèsí fàdákà náà wà ní ọwọ́ mi, èmi ni ó kó, èmi ló kó. Ìyá rẹ̀ sì wí pé alábùkún tí Olúwa ni ọmọ mi, oore èpè kúrò lórí ẹ̀, èmi ló kó. Ẹ wá wẹsẹ̀ kẹta, òun sì kó 500 owó fàdákà náà fún ìyá rẹ̀ padà. Nǹkan pè látúnṣe nù, ṣé ẹ ti gbọ́? Ó kó padà. Ẹlòmíì yáwó fẹsẹ̀ rà mọ́lẹ̀, wo lọ tọ́ ọ̀bá tí ìrówó yẹn san, yà lọ sọ fún olówó lè ti gbàgbé gan, wọ́n tọ́ yà ọ̀ gbàgbé, yà lọ sọ fún ẹ wò sẹ́ẹ̀ gbàgbé, mo yá 1,500 lọ́wọ́ yín, ó ti tọ́dún méjì ní ìsín o, ń bọ̀ wá san, ẹ dákun. Nítorí fi hàn pé ó múra àjọbọ ọ̀run nù. Ẹlòmíì tó bá yáwó lọ́wọ́ yẹn tàbí ó bá gba nǹkan lọ́wọ́ yẹn yóò sì fẹ́ẹ̀ lè gbàdúrà kó ń tọ̀hún òkú kọ́ má bàa rí nǹkan yẹn dá padà fún ẹ̀mí ọlọ́nkọ́ nìyẹn ti sùn ni. So fi ọkàn, ìdájọ́ rẹ yóò dò lórí àtúnṣe. Ìkẹrin, Ọlọ́run ó ṣe gbé ìdájọ́ òṣùwọ̀n ìdájọ́ lérí ìgbéyàwó àti ẹbí rẹ. Ìkíní, báwo lo ṣe fẹ́ ìyàwó tó o fẹ́ tó wà ní ẹ̀wọ̀n? Di bá a ṣe ń sọ̀rọ̀ ẹlòmíì ìyàwó àwọn ẹlọ́gbélé, ìyàwó àwọn ẹlọ́fẹ́ kò iṣẹ́ nǹkan orí rẹ o. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ọmọ ti ń lọ bíi 3-4 o. Ìwọ jẹ́ pé òdún ibi ìlọ ọmọ gbé. Wo nígbà tí ẹ fẹ́ra yín ẹ̀yin ọ̀dọ́ méjèèjì ẹ fúnra yín lóyún ni. Tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run lẹ wà tẹ fúnra yín lóyún, ẹ lọ bí Ọlọ́run kó dáríjì. Àmì tí ń ṣẹ́yún fúnra wọn lójú ọ̀nà kan tiẹ̀ tó délé pàápàá. Nígbà tí ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 4 sọ pé kí ìgbéyàwó kó lọ́lá láàrin ènìyàn gbogbo, káàkiri tí ó sì jẹ́ aláìléèrí. Bákan náà Ọlọ́run ó wò pé bó ló ṣe ń ṣètò ìdílé ẹ, sọ́ọ̀ mọ́ fìyà jẹ ìyàwó ẹ, sọ́ọ̀ mọ́ fìyà jẹ àwọn ọmọ rẹ. Ṣé ìsepọ̀ ọmọ rẹ ń pọ́njú mọ̀mọ́ kó tó jẹun, ó sì pè rẹ̀ ń pásítọ̀. 1 Timothy 3:4-5. Ó ní ẹni tí ọba ká wọlé ara rẹ̀ gírígírí, ó ní ká fi ṣe pásítọ̀, kó mú ọmọ rẹ̀ tẹríba ní ìbẹ̀rù Ọlọ́run. Torí ẹni tí ọba lè ká wọlé ara rẹ̀, bó ni ó ṣe ṣètọ́jú ìjọ Ọlọ́run? Ẹni tí ó pèsè fúnlé ẹ̀, orí 5 ẹsẹ̀ 8, ó lọ́sẹ̀ ìgbàgbọ́, ó burú ju aláìgbàgbọ́ lọ. Then ó sọ wọn ìdájọ́ yóò dúró lórí ìbáṣepọ̀ ẹ pẹ̀lú ènìyàn. Sáàrin ìwọ àti ìyàwó rẹ gún, sáàrin ìwọ àtọkọ rẹ gún, sálàáfíà ń bẹ láàrin ìwọ àtòbí ẹ, ọ̀gá rẹ ń kọ́, láńlọ́ọ̀dù rẹ ń kọ́, gbogbo èèyàn pátá. Ọlọ́run ò pé ṣé nǹkan kan ò sóògùn ẹnìkankan, sóò ní ẹnìkankan nínú kó tó wọlé ògo. Ta lọ nínú, ta lọ ọ̀dáríjì, ta lọ̀rọ̀ rẹ dẹ̀tí kẹ níwájú ẹ tó ní láíláí fà bàdà, èmi kọ́, èmi sí ẹ̀wọ̀n sópo wáyà, ọ̀dọ̀ ọ̀run. Jésù, ẹsẹ̀ Jésù láwọn ti parí ẹ̀, èmi tẹ́lẹ̀ bí ọbí ọbẹ̀ tó sẹ́yìn náà lè gbàrú ẹ̀ ni, sẹ́yìn lè gbàrú ẹ̀ ni, sẹ́yìn mọ́tò ṣe síbi ni, ẹ tọ́ra yín o, wọ́n fi jẹ́ ẹsẹ̀ tiẹ̀ o. Nítorí fún gbogbo ọjọ́ ayé ẹ̀wìn nìyẹn, tó o bá kú orí burúkú bá ọ nìyẹn o. Ìbáṣepọ̀ rẹ ìdájọ́ òdò lé lórí o. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé bí ó ti wà nípa tí yẹn wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. A ní bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́, àìjòrí ìmọ̀dò. Wọ́n tún ní àmọ́ jòrí ìmọ̀dò, àwùjọ kùmà ni a kì í lọ. Wọ́n tún ní a tún lè lo àwùjọ kùmà, ṣùgbọ́n tá a bá dáwùjọ kùmà ìwọ̀n ara ẹni là á mọ̀. Wo afọ́jú ó lè ṣe rí òkúta jíjú o, anijá máa jù òkúta, òun náà ti fọ́jú. Ìwọ olójú méjì ni ó kíyèsára. Àwọn ọmọ náà ni a máa fọ lọ́nu náà o. Ọmọ Ọlọ́run èkó bá yẹn wọn ìsàkóbá fúnra wọn o, ṣùgbọ́n ọmọ náà ni ó ṣàkóbá fún wọn. Sọ ọmọ pẹ́ tó wà ń sàlẹ̀ kànga ọlágbára jẹ tó wà lókè lọ. Ẹni tó wà ń sàlẹ̀ kànga lè fà ọ́ sísàlẹ̀, agbára rẹ̀ ọ̀ka láti kọ̀ka láti gbé sókè o. Má jẹ́ títí ẹ ti bàjẹ́, wọ́n jẹ ọba tiẹ̀ jẹ́ o.
ìbáṣepọ̀ rẹ orípa àlàáfíà wà. tó bá ìdébòdì ọ̀run táńgẹ̀lì bá sọ fún ọ pé ìjà tó wà láàrin àti lágbájá ń kọ́ tó ta kìjì tó ní kọ́ mọ̀ tán lóòótọ́ wo kò tó ṣẹ́jú pé afẹ́fẹ́ abàmì kan ti gbé ọ ó di jùà lọ́rùn àpáàdì kí wàá ní èrè ẹ láyé. ó ṣeé ṣe gan kọjá pé òun lọ jẹ̀bi ẹ̀ dáríjì. ṣe ti gbọ́ bàbá ń sàmì ẹ̀ṣẹ̀ kọ̀sẹ̀ tí ó dúró dáríjì gbàgbé ẹ̀ tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ̀ ní bá ṣeré wo tó o bá dáríjì torí kì í ṣe torí rẹ̀ torí ara ẹ̀. àwọn kan wà wọn ò ní jẹ́ ọlọ́run ẹni tí ọba ní jẹ́ ayó àwa tiẹ̀ mú ń jẹ ní o ọ̀yà ti ro tiẹ̀ mọ́ pápápá ò ní jẹ́ kẹ́nikẹ́ni dúró níwájú ẹ̀ pé eléyìí ni ó kò bá mi wò ó yàgò lọ́nà mo dáríjì ọgbọ́n tó ṣe sí mi pátá mo foríjì wò ó tún rẹ̀ bùn fún ó tún gbàdúrà fún mo kú lọ́nà má jẹ́ òdúró lọ́nà ẹ̀. bákan náà ìdájọ́ òdò lórí iṣẹ́ ìsìn rẹ àti iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìsìn àti iṣẹ́ ìránṣẹ́ rẹ báwo ló ṣe ṣe Kólósè orí ìkẹta Kólósè orí ìkẹta jẹ́ ká wo ẹsẹ̀ 23 to 25 ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bíi fún Olúwa kì í sì ṣe fún ènìyàn kí ẹ mọ̀ pé lọ́wọ́ Olúwa ni ẹ̀yin ó gba èrè ogún nítorí ẹ̀yin ń sin Olúwa Kristi ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣe àìṣòdodo yóò gbà padà nítorí àìṣòdodo náà tí ó ti ṣe kò sì sí ojúsàájú ènìyàn ẹ mójútó sẹ́yìnránṣẹ́ yín Ọlọ́run bí ọ léèrè mímọ́ràn sọ ọ lọ ṣé tí mo ní ọmọ ṣe ló ń ṣe ẹ̀yin pásítọ̀ ntọ́lọ́ ní kémi ọmọ ṣe mo ń ṣe yìí ni mo ń ṣe ó sì pè mí èmi ṣe wòlíì tọ́lọ́ ń bá fi ìran ayé ẹ̀ hàn mí ọkàn yọ̀ǹda fún mi láti rí ni bóyá kí n lè ràn ọ́ lọ́wọ́ nú àdúrà ṣùgbọ́n pé mi ni wọ́n wọlé ni wọ́n á sọ fún ọ tó ọjẹ́ sùn lálẹ́ àná rárá n ò sí lọ gbéra mi kalẹ̀ orí òkè kan ní ìsìn wọ́n sọ pé kí gbogbo èèyàn máa wá tí wọ́n bá wá n ti mọ̀ sọ ẹ̀ ni wọ́n máa sọ fún wa n ò lè rí ìránṣẹ́ ìrìn sàsọtẹ́lẹ̀ sí yàn tí n bá wá sọ̀rọ̀ àmì dé wòlíì àpàpàǹdodo wòlíì èké ní nǹkan yá ntọ́lọ́ ni máa ṣe gan ò ní lè ṣe má torí pé olùkọ́ni lọ́lọ́run pè mí ó pè mí gẹ́gẹ́ bíi tíṣà ni ó pè mí gẹ́gẹ́ bíi wòlíì ẹjẹ́ àwọn wòlíì ọmọ sí ti ẹ̀ bá kán wá wà ẹ pé iṣẹ́ ìránṣẹ́ oníṣẹ́ ìránṣẹ́ ni wọ́n máa ń yà sí nítorí pé ó tètè mú owó jáde ó tètè gbógo yọ ntọ́lọ́ rán wọn wọ́n pàtì wọn ò ní ṣe irú ẹ̀yìn yẹn jẹ̀bi wájú Ọlọ́run ntọ́lọ́ tó wá gbé ìdájọ́ lé lórí ni èrèdí ìwàsáyé ẹ̀ Ọlọ́run sọ fún Jeremáyà orí kìíní ẹsẹ̀ 5 ká tó bí ọ níbo ti wà nínú mo ti mọ̀ wòlíì mọ̀ yàn ọ́ sí olúkúlùkù yìí kẹ́ ẹ tó kú ẹ lọ find out ẹ ti wádìí kí ni díẹ̀ tí mo fi wá sáyé tẹ́ ẹ bá mọ èrèdí ìwàláyé tó ọba ikú ní tí mo pè ní èrèdí ìwàláyé ní life assignment ó ní nǹkan kan tó lọ wáyé ní kan wáyé wá ṣe tó ọba ṣe tó ọba kú láì mọ ìdí tó lọ fi ní kan wá sáyé tó kú láì fùfíìlì ntọ́lọ́ fi ràn ọ́ wá sáyé ọ̀run àpáàdì lọ́ọ̀lọ́ tó ọba ìjẹ́ ntọ́lọ́ fi ọ jẹ́ o lè má dọ́rùn sinmi find out lọ́lọ́ fẹ́ kó o sí nìyẹn tẹ́lẹ̀ ẹlòmíì ọmọ kówé lọ́lọ́ fi ń pa fún pé orí burúkú ayé àfàìmọ̀ kọ́ mọ̀ sí orí burúkú kọ́ mọ̀ sí okùn fọ́ orí burúkú ọ̀run fún ọ o ń ṣiṣẹ́ oníṣẹ́ láyé ọ wá lò rọ̀wọ́ mo ṣe lè rọ́wọ́ mú ń gbò ṣiṣẹ́ ó ṣẹ́ ẹlòmíì ọmọ roko olóko ntọ́lọ́ ràn wá sáyé kọ̀ gẹ́ẹ̀tì ẹ̀ ọ̀tọ̀ ni ti lọ ṣe ewu àìgbéwọ̀n ewu ọlọ́wà kéèyàn mọ́ gbéwọ̀n Mátíù orí 25 ẹsẹ̀ 30 ó ní ẹ gbé aláìlérí ọmọ ọ̀dọ̀ náà jù sínú òkùnkùn lóde níbẹ̀ ni ẹkún àti ìpayín kékeré yóò gbé wá yóò ti wá pẹ́ jù fún ọ láti ṣàtúnṣe o ọ̀run àpáàdì ọ̀rọ̀ gbọ́ ìgbé ayé kan ṣoṣo sì ni ọmọ ẹ̀dá ní lẹ́yìn ikú ẹgbọ́n nǹkan mẹ́rin gbọ́ tó o bá gbé wọn lọ́jọ́ ọ̀dájọ́ nǹkan mẹ́rin ni tó bá ti kú gbàrà báyìí sòsé lọ́mọ lọ́rùn àpáàdì Àìsáyà orí 33 ẹsẹ̀ 14 ó ní ẹ̀rù bà àwọn ẹlẹ́ṣẹ̀ ní Síónì ìbẹ̀rùbojo ti mú àwọn àgàbàgebè ó ní ta ni nínú wa tí ó lè gbé inú ajónirun ná ta ni nínú wa tí ó lè gbé inú ná àìnípẹ̀kun ewu àìgbéwọ̀n ni o tó o bá ti gbé wọn tọ́lọ́ ń gbé ọ lórí òṣùwọ̀n tó o fẹ́ẹ̀lì tó o fúyẹ́
tó bá ti kú báyìí ọ̀run àpáàdì lọ lọ. Ìkejì ó ní pé ó wà jíǹde ní àjíǹde ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ẹgbẹ̀rún ọdún tí Jésù bá jọba lórí ilé ayé lóòótọ́ wá jíǹde. ó ní bá wọn nípinnu àjíǹde ìkíní o, àjíǹde kejì lọ́ọ́ bá wọn nípinnu ẹ̀. gbogbo tó bá ti wá jíǹde lájíǹde kejì wọ́n lọ fèsì ìdájọ́ ìtẹ́ funfun ńlá. wọ́n lọ dúró níwájú ìdájọ́ ìtẹ́ funfun ńlá tá a sọ nínú ìwé Ìfihàn orí 20 ní ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 15. mo sì rí ìtẹ́ funfun ńlá kan àtẹni tí ó jókòó lórí rẹ̀ níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ, kò sì rí àyè fún wọn mọ́. mo sì rí àwọn òkú àti èwe àti àgbà, wọ́n dúró níwájú ìtẹ́, a sì ṣí àwọn ìwé sílẹ̀, a sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí í ṣe ìwé yìí, a sì ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. òkú sì jó àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́, àti ikú àti ipò sì jó òkú tí ó wà nínú wọn lọ́wọ́, a sì ṣe ìdájọ́ wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. àti ikú àti ipò kù ni a sọ sínú adájọ́ náà, èyí ni ikú kejì. bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ ọ́ sínú adágún iná. ó dò níwájú ìtẹ́ funfun, tó gbogbo tó bá dó níwájú ìtẹ́ funfun yẹn kò sẹ́ńtì ọ̀là náà wọn. finally adágún náà. ọjọ́ kan mo bẹ̀rẹ̀ sí ronú lórí ọ̀rọ̀ adágún náà yìí. mo ní Ọlọ́run wá bí Ọlọ́run èpè Olúwa bó ládágún náà yẹn ṣe rí. Ọlọ́ni ó ní òní débẹ̀, ẹ̀mí mi máa ń ṣàdúrà fún mi náà mi pé òní débẹ̀, mo sì àmì. ó ní adágún náà ó ní ó burú ní ìlọ́po méje ọ̀run àpáàdì. sọ́ni àwọn èèyàn lọ sí ọ̀run àpá ń kú ọ̀run àpá detention lásán ni ẹ̀ ń lọ. gbogbo tó wà lọ́run àpáàdì ní ẹ̀ tún máa padà wá sáyé wá láti wá síwájú wa Ọlọ́run láti wá gbàdájọ́. lẹ́yìn ìdájọ́ yẹn wọ́n wà lọ sínú adágún ọ̀nà. Ọlọ́run wá fi ẹ̀mí mọ́ wá fi yé mi. ó nígbà tí Nebukadnesari dá iná lẹ̀ táwọn ọmọ yẹn yarí táwọn làwọn ò ní forí balẹ̀ fún òrìṣà. ó ní Nebukadnesari pàṣẹ pé kí wọ́n lọ tó iná yẹn dá ní ìlọ́po méje. débi pé àwọn tó gbé wọn lọ sínú iná pa wọn. ẹ̀yin ara ẹ̀mí mọ́ sọ fún mi pé bí adágún iná sì rí nìyẹn sọ́run àpáàdì, ìlọ́po méje gbígbóná ọ̀run àpáàdì òun ládágún iná. ibi tẹ́lẹ̀sẹ̀ ọ́ parí ìrìn àjò ẹ̀ sínú. tó bá parí ìrìn àjò ẹ̀ sínú iná sáyìtọ̀ wá nítumọ̀. orí ọ̀fẹ́ apá kẹta ni orí ọ̀fẹ́ wà láàyè. wíwà láàyè orí ọ̀fẹ́ ni. ó sì gbọ́dọ̀ lórí ọ̀fẹ́ yìí láti gbé ara rẹ ní orí òṣùwọ̀n ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ọmọ ohun tó wọn ọlọ́jọ́ tó dé o. sọ́yẹ ìwọ tó gbọ́rọ̀ mi lónìí máa gbọ́ o. sọ́yẹ kọ́ wá kú kọ́ wá lọ nù ná sí ń tọ́yì ẹ̀wọ̀ nù látọjú tí ń ké pe orúkọ Jésù. sọ òrò rẹ báyìí ṣé wọ́n gán rò dá sọ ṣe dá sọ ṣe dá. èso retí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ nù ná. ó retí ọ̀pọ̀lọpọ̀ àwọn àránṣẹ́ Ọlọ́run nínú ná. ó retí ọ̀pọ̀lọpọ̀ àwọn evangelist nínú ná. sọ tí ẹ rí èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ ẹ̀ ó retí èmi náà ṣùgbọ́n lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ràn mí lọ́mọ ìní bọ́ sọ́wọ́ èso mi ò ní lọ ọ̀run àpáàdì, mi ò ní lọ nù ná. gbọ́ kò fi ọkàn wípé ọjọ́ ń bọ̀ Ọlọ́run sọ pé a ti wọ̀n ọ́ gbére ẹ̀ lérò sùn àbáyé kó o gbé wọn kó o ti mọ tọ́lọ́run ó gbé ìdájọ́ ẹ̀ lé lórí kó o tó kú ò láyé. tọ́ ọ bá mọ̀ tọ́ ọ bá ikú tí gbogbo tí mò ń sọ ẹ̀ bá bọ̀ níjàfò tọ́ ọ pàdé Ọlọ́run lẹ́sìn ògbèjì àtúnṣe ò nira o. òní lọ́jọ́ àtúnṣe tọ́ ọ bá mẹ́kún sàn báyìí. wo tọ́ ọ bá máa àdúrà gbà kì í ṣe àdúrà táwọn gbà táwọn tó gbé o tọ́ ọ bá máa àdúrà gbà ní ojú pálí gbà báyìí. wo tí nǹkan kan bá wà tó fẹ́ bí Ọlọ́run sọ fọlọ́n pé jí àtàyè yẹn jú ẹ o mọ jẹ́ ń pàdé ìdààmú lẹ́nu bodè o ẹ dìde.